nǹkan tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí òun la máa mú jáde nínú ẹ̀kọ́ kíkà tá a kà fún wa yẹn nínú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 19. Àkọlé ọ̀rọ̀ mi sí gbogbo wa ni ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Kí ni mo pè é? Ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó síbí báyìí a kàn ní àwọn ṣọ́ọ̀ṣì ni. Ẹlòmíì tó bá my leader ó sọ fún mi lọ́jọ́ kan mo ní bíbélì ẹ̀kọ́ ó ní fóònù ti jẹ́ kí gbogbo ẹ̀ dẹ̀rọ̀. Bá ti mú fóònù dání báyìí Genesis to Revelation ó wà nínú fóònù ọ̀hún. Tó bá ní ká wá gbàdúrà ṣé wàá máa na fóònù yẹn náà pé já àwọn arábí yẹn burú pọ̀. Ọ̀hún respect fóònù ṣùgbọ́n wọ́n pọ́n bíbélì lè pọ̀. Tó bá rí bíbélì báyìí gbogbo àyà wọn á máa já lóríṣiríṣi ni. Ẹni tó bá mọ̀ ń ra ẹ̀ idà tó ju gbogbo idà ayé lọ ní bíbélì yìí. Ẹ jẹ́ ká rà á lórúkọ Jésù Olúwa yóò pèsè fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 19 kí ló sọ ń bẹ̀? Ẹ jẹ́ ká fi máìkì kan. Àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ ká lè fi gbogbo ẹ̀bùn Ọlọ́run kún yín. Ẹ tẹ̀síwájú. Ǹjẹ́ táàrọ̀ lọ. Praise the Lord. A ò ṣàlélúyà bẹ́ẹ̀ ni tó báyìí ń bí báyìí. Praise the Lord. Ẹ̀yin ọ̀ṣà ẹ̀ máa bá wa káàkiri o. Àṣà lè sọ pé torí ká má bàa sùn ká máa lo ṣí àti ònẹ̀yìn. Àwọn kan tí ń fẹ̀yìn kan o. Olúwa yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Kí ni ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa Juliana Àgbèké Adétòrò. Tá bá fi kọrin ní 1949 Olúwa ní kó lọ fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n kò déédé lọ fi ìpìlẹ̀ ìjọ múlẹ̀. Ó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run. Ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ẹ̀rí ẹlòmíì tó bá ń give testimony wọ́n á sọ yí pé ńgbà tí Olúwa kọ sọ́wọn yí pé káwọn lọ gbaṣẹ́ Olúwa àwọn fọmọ wọn dí ló kọ Jésù ìfọmọ wa jẹ́ Olúwa. Ẹlòmíà ní aya òun ṣaláìsí torí kò tètè ṣe kíni kò tètè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Praise the Lord. Ẹni tó bá fẹ́ mọ ìtàn màmá wa Juliana Àgbèké Adétòrò dáadáa ó lè bá wa súnmọ́ wọn bàbá àti àwọn màmá wọn á sọ fún wa. Nínú ìtàn díẹ̀ nígbà tó ti lọ síwájú ó wá sọ́wọ́ ìsàlẹ̀ báyìí. Wọ́n ní màmá ń ta àkàrà tí wọ́n lówó dáadáa ṣùgbọ́n Olúwa kọ sí wọn yìí pé lọ fi ìpìlẹ̀ ìjọ lélẹ̀. Ó wá fi ìpìlẹ̀ ìjọ lélẹ̀ tán ó ní oṣù báyìí ní kẹ́ ẹ máa gorí òkè orí òkè náà la wá gùn yìí ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Kí hallelujah dáadáa. Láti ìjẹ́ẹ̀dógún nísìn àti ànáùnsì fún wa oríṣiríṣi wòlíì la máa rí lálaalẹ́ o. Ìfẹ́ Kristi ẹ̀yin ọmọ ìjọ ìpìlẹ̀ Kristi láti pa òfin àwọn bàbá mọ́. Ẹ má máa lọ kúnlẹ̀ káàkiri. Ọlọ́run yín wà lọ́dọ̀ yín. Bíbélì sọ yín pé kẹ́gbẹ́ Ọlọ́run nígbà tí ó wà nítòsí. Ẹ wá dáadáa. Ẹni tó bá wá Ọlọ́run yóò máa rí o. Kí hallelujah dáadáa. Ìwọ tí o bá ṣe èèyàn wọn ò lè ṣí ẹ́. Kí hallelujah dáadáa. Tó bá ti wá ṣí ẹ́ lọ ṣe prayer kó wo nǹkan táwọn fọ́fadà yìí ti ṣe. Ọ̀rọ̀ Bíbélì ló ṣe mọ́ yín lára yìí pé èmi yóò gbẹ̀san bàbá wò lára ọmọ láti ìran kìíní lọ́dẹ ìran kẹrin. Ẹ gbàgbé Yorùbá lẹ́fù. Praise the Lord. Yorùbá kí ni o? Yorùbá lẹ́fù ni o. Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni ká tẹ̀lé. Ó ní ké pè mí èmi yóò dá yín lóhùn kọ́lẹ̀kùn èmi yóò ṣe fún yín. Kí hallelujah dáadáa. Tí a bá ka ọ̀rọ̀ yẹn láti verse 1 tá bá kàdé sálẹ̀ a mọ̀ yí pé ó sọ fún wa yí pé ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìfẹ́ Kristi Jésù Olúwa wa. Praise the Lord.
Kí ni ìfẹ́ Kristi fún wa? Praise the Lord. Jésù Kristi Olúwa wa, kí a tó dá ayé àtọ̀run láti gbọ́ pé ó ti wà o. Ó ní kí a tó dá ayé lèmi ti wà pẹ̀lú bàbá mi. Kí hallelujah. Hallelujah. Tó bá ti ń sọ pé ká máa dìde, ẹ yé sùn o. Lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Èmi ò tiẹ̀ máa mọ nǹkan tó máa ń ṣe wá ń gbà mí. Tá bá dé ṣọ́ọ̀ṣì tá máa sùn. Tó bá ẹnìkan wà níjẹ òtútù ìgbà ní lágbájá ní mo ṣì sùn á ní ohun kí ló ń sùn. Ohun tó ṣe máa sùn títí tó lè rẹ́ni tó máa jí ẹ. Tó bá ti tásìkò ọ̀rọ̀ Ọlọ́run lèṣù yẹn máa dé. Àwa máa sẹ̀yìn kọ́. A fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ibi tó bá ti ń jó takasúfèé a ò lè sùn bẹ́ẹ̀ o. Ẹ lọ kílọ̀bù lọ́tún lọ́sì ẹ̀ kì í sùn. Ilé Ọlọ́run lẹ ti ń sùn. Ṣé ọ̀rọ̀ Kristi tó jẹyọ lára wa sí dáadáa nìyẹn? Kí hallelujah dáadáa. Kí ni ìfẹ́ Kristi fún wa? Agbára. Ó fẹ́ kí a ní agbára ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀yin alóore, ẹ̀yin wòlíì, ẹ̀yin aríran, ẹ̀yin alálàá. Ó fẹ́ yẹ ká ní agbára ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn alálẹ́ ìsúnmọ́jù. Ṣùgbọ́n àwọn ọmọ ọjọ́ náà tá bá fẹ́ ní agbára, a lè béèrè lórúkọ Jésù. Olúwa yóò fún wa ní agbára. Ìfẹ́ Kristi ni láti bùkún fún wa. Tá bá ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀, á bùkún ilé ayé wa. Tá bá ní ká dá 10,000 ní ìjọ, àárín dá. Tá bá ní ká dá 15,000, àárín dá. Láníyàn rere tá a ti ní láti bẹ̀rẹ̀ ni o. Ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ kan ní ìjẹjọ. Wọ́n ní tá bá ní ká dá 10,000, ẹlòmíràn ní tí máa ti rí 3,000 máa dájàre. Kó wá sí nǹkan tó lè fi ṣe, àṣírí 3,000 yẹn ló máa bùnú ayé ẹ. Nítorí pé àníyàn nǹkan tó sọ pé o fẹ́ ṣe òun ló máa rí. Tó o bá ní o máa rí kọjá yẹn bùkátà kan á dé tó máa gbà lọ́wọ́ ẹ. Torí pé ẹnu àṣẹ lẹ́nu wa. Kí hallelujah. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 19. Ẹsẹ̀ ayé bá mi kà á. Kí òun kí ó lè fi fún yín. Kí ó lè fi fún yín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògo rẹ̀. Kí a lè fi agbára rẹ̀ mú yín lé okun nípa ẹ̀mí rẹ̀ ní ti ẹni ti inú. Praise the Lord. Hallelujah. Ṣé ẹ rí eléyìí tí ó ń bá a sọ̀rọ̀ yìí? Gbogbo àwa tá a lọ sórí òkè ló bá wá yìí o. Ó ní òun kí ó lè fi fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògo rẹ̀. Kí a lè fi agbára rẹ̀ mú yín ní okun nípa ẹ̀mí rẹ̀ nì ti ẹni inú. Praise the Lord. Hallelujah. Ìwọ wo ló fẹ́ gbàgbára fún orí òkè tá a fẹ́ lọ yìí? Tí kì í ṣe pé o máa ṣe kó o gbàwẹ̀ lójú ọmọ ẹ tó bẹ̀tùmù tó máa bu omi balùwẹ̀ mú o. Praise the Lord. Hallelujah. Àti ní àwọn kan mi bàyẹ̀ rí tó bá náà wọ̀ lórí òkè a máa náà wọ̀ fomi yẹnu. Màlẹ́kà tó lọ sórí òkè tó ń fomi yẹnu ṣé kò ní máa jẹ́ kí díẹ̀díẹ̀ kó ta sọ́hùn. Tó bá ti wá ta sọ́hùn a máa ní omi kò bá àwẹ̀ jẹ́. Tó o bá téèyàn jẹ ṣé o lè tán lọ́rùn jẹ. Irú ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ó padà kiri dónọ̀tì ni àti yúgọ̀tì tó ń tà káàkiri gbogbo stadiumu. Nǹkan tí a bá lọ sórí òkè òun ni kẹjẹ kára o. Má sọ yí pé o gbàwẹ̀ níta gbangba kó lọ sí bedroom kó lọ máa bomi mu. Tó o bá tan èèyàn jẹ ṣé o lè tán lọ́rùn jẹ. Bàbá mi kan máa ń sọ kankan tá a bá fẹ́ ṣe níta gbangba. Àwa ni pé ẹ má yẹ ká ṣe ta gbangba kọ́ máa bá oní ẹ̀ ṣe ta gbangba. Ó ní tẹ́ bá sálọ kọ̀rọ̀ tọ́lọ́run ò rí yín bẹ̀. Nǹkan tẹ́ ń ṣe yẹn tẹ́ bá mọ̀ yìí pé ẹ fẹ́ ṣe ní ta gbangba kéèyàn má bá rí ẹ kú stop ẹ̀ kẹ́ má ṣe mọ́. Praise the Lord. Ẹ̀yin àjẹ́, ẹ̀yin oṣó, ẹ̀yin èmèrè, ẹ̀yin ẹlẹ́bọ lóògùn. Gbogbo nǹkan tẹ́ ń ṣe tí ẹ ò lè fi proud ẹ ṣe jáwọ́ nínú ẹ̀. Kí hallelujah dáadáa. Hallelujah. Mo fẹ́ sọ nǹkan kan ní ìsìn ó tọ́dún 3 sọ́dún 4 tó ṣẹlẹ̀. Ìyá kan nígbà tí mo wà ní community mi báyìí ó jẹ owó ọdẹ babajọ́ ọ̀dà lè give testimony sí abádélé ọ̀dọ̀ ẹ̀. Àwọn èèyàn bá ń sá pé ọ̀hún lè gé náà ẹgbẹ́ kábàsára lé ọ̀nà wọn lè gún mú pláyà mo gorí òpó náà lọ mo gé náà wálẹ̀ gbẹ̀ẹ́. Èmi ò sanwó ọdẹ ilé tọ̀dọ̀ mi ó ní Ṣẹ́gun mo ní màmá ṣe àmì pé mo mọ̀ yín àjẹní. Praise the Lord. Bàbá ọ̀dà lanu
mo ní tẹ́ bá gbé ọwọ́ kọ́wọ́ kan kò ní sọ́mọ yín kankan tó máa dúró sí yín gbogbo ọmọ yín lè máa sìn lójú yín ẹ má tíráyẹ ọ̀ṣà mẹ́kún mọ̀ wọ́n pàjẹ́ ní amọ̀ra wa dáadáa àwa lọ̀gá jẹ́ praise the Lord. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ní pé tó o bá gba iṣẹ́ Olúwa o gbọ́dọ̀ ní àyàkú. Ọmọ àlè ni ẹni tó bá gbaṣẹ́ Olúwa tó tún ń sá fún nǹkan kan kí ló ń sá fún tó bá ti gbaṣẹ́ Olúwa àti kú àtìyè ló gbà mọ́ kí hallelujah dáadáa. Hallelujah. Tó o bá ti gbaṣẹ́ Olúwa àti ṣe kí ni o àti kú àtìyè ló gbà mọ́ o ò lè sá àwọn màláìkà tó ń bẹ ṣiṣẹ́ ni kó o máa bẹ̀ lọ́wọ́ ẹ̀yin màláìkà mi ọwọ́kọ́wọ́ tó bá ń bọ̀ ẹ gé dànù ìwọ́kọ́ ló gé wọn lọ́wọ́. Ẹ̀gbọ́n nǹkan tá a máa ń kọ ni aná òun ló fọ orí ọ̀rẹ́ ẹ̀ wà kú nígbà tó ògo kúrò tí irú ọ̀tá ẹ bá wá kú só lé wọ̀ ìwọ́kọ́ ló pa náà ṣe bọ́lá òun ló pa. Mọ́tò kò ní pa yín àǹtí mi ṣé ẹgbẹ́ nǹkan tó sọ ọ́nà òun ló para ẹ̀ ìwọ́kọ́ ló pa lórúkọ Jésù àwọn ọ̀tá wa yóò ṣègbè wájú wọn. Ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ orí òkè la lọ yìí orí òkè la wà yìí gbogbo òfin orí òkè ẹ jẹ́ kí a pa mọ́ o kí hallelujah dáadáa. Hallelujah. Obìnrin òun wà lórí òkè kó máa rí tọkùnrin gbọ́ o torí yẹn pọ̀ dáadáa tọ́ máa ní orí òkè mo wà boyfriend ẹ ló ń pè yẹn wàá bá mi ṣọ́ọ̀ṣì tá bá ti irú ẹ tí màá ti kófìrí irú ẹ máa fi ẹ̀ṣẹ̀ sìn máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà. Praise the Lord. Tó bá jẹ́ pé agijù la lọ tó bá jẹ́ pé irú ìgbà tá a ṣe ń lo NNPC yẹn la lọ ṣé wàá ní kó wá bá ń bẹ̀. Pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ là ń sọ fún ẹ kì í ṣọ̀rọ̀ ẹ̀rín. Ohun tó lè jẹ́ kí àdúrà wa kọ́ ní ìkọ̀sẹ̀ ẹ jẹ́ ká jìnnà sí. Ó ní ó ti béèrè wọn ò rí gbà torí pé wọ́n sì béèrè. Kí hallelujah dáadáa. Dádì mi á máa sọ kọ́kọ́ wá ní ọmọ ọdún 12 tó sọ pé kọ́lọ́hún ra mọ́tò fóun. Ọlọ́run ò lè ṣe é kí hallelujah dáadáa. Òfin ìlú wa gan òfin àyè gbà kọ́ ọmọ ọdún 12 kó wa mọ́tò lójú títì ọgbọ́dọ̀ kọ́kọ́ lọ wò bóyá pọ̀ lọ ẹ̀dá tàbí kọ́ lọ wo àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ṣọ́pọ̀ lọ wọn pé báyìí ó ṣìgbà tó bá pọ̀ ọmọ ọdún 18. Praise the Lord. Ó lè dí ọ̀dọ̀ wọn go safety tàbí ọ̀dọ̀ wọn FIO kó ló fẹ́ ṣe driver license kọ́ ọmọ ọdún mélòó ni ẹ kó ní 17.5 ó lè ṣe fún ẹ. Torí ẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà tọmọ kékeré bá ṣẹ̀ tó ò ti pọ̀ ọmọ ọdún 18 bóyá kọ̀mìtì mọ́díà ni tàbí ó ṣe kankan ni wọ́n á ní ẹ lọ tọ́jú ẹ̀ pamọ́ tó bá pé ọmọ ọdún 18 ẹ gbé wá sílé ẹjọ́. Nínú àdó àwọn mùsùlùmí àdìsí kan wà bẹ́yìn pé tọ́mọ ò bá ti pè ọmọ 18 years Ọlọ́run ò tí lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Praise the Lord. Hallelujah. Ó túmọ̀ sí pé from day 1 to 17, 18 years ó ní ọ̀wọ̀ púpọ̀. Ẹ jẹ́ ká wá wò lọ́jọ́ tòní ní social media yẹn ọmọ tí ò ti tó 18 years ló ń commit murder. Kí hallelujah dáadáa. Hallelujah. Àbí ọmọ 15 years sí 17 years tó ti bí ọmọ méjì ṣó dùn gbọ́ ilé ayé ẹ̀ ti bàjẹ́ kì í ṣe pé praise the Lord. Ibo ló ti fẹ́ lè mú ná ọmọ 15 years tó ṣé òun pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́nú ayé ẹ̀ àwọn òbí ẹ̀ ló bá yé jẹ́ nítorí pé wọn ò fi ẹsẹ̀ lé ọ̀nà. Ẹ̀yin ìyá ẹni iṣẹ́ ṣe o táyé ọmọ bá dá ní ti bàbá táyé ọmọ bá kú díẹ̀ ẹ̀yin ìyá lẹni problem ojú tí ọ̀pọ̀. Kí hallelujah dáadáa. Hallelujah. Àbí inú ayé ìnákọ̀ láti rí ìyá tó máa rán ọmọ obìnrin yẹn lọ sọ́dọ̀ àlè ọ̀dọ̀ extra husband àbí kí láti ń pè ẹ̀yin olóyìnbó ọlẹ́gbẹ̀gbẹ̀ wọn ló ń gbáwọ ẹgbẹ́ lórúkọ Jésù ayé mi ò ní bàjẹ́. Jésù ayé mi ní bàjẹ́. Ìwọ tó bá fẹ́ jẹ́ ká yí ẹ bàjẹ́ má ṣe rú ẹ̀ ní o. Kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ jẹ́ ká pa òfin Ọlọ́run mọ́ ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹ má jalè ẹ má fọ̀lé ẹ má mutí ẹ má ṣàgbèrè ṣé jẹ́ Ọlọ́run ṣó ní ọmọ ni débi pẹ́fẹ́ lọ́bọ́ ọmọ ẹ̀ sùn.
ilé wo lọ́lọ́run kọ́ tó fẹ́ lọ fọ́ àbẹ ní òpè ṣọ́ọ̀ṣì táwọn náà ń fọ́ káàkiri wọn kó súnmẹ́ǹtì yẹn yẹn ní ilé ọlọ́run ìyẹn kọ́ ní ilé ọlọ́run ògiri lásán lásán tó bá fẹ́ mọ ilé ọlọ́run ọkàn ẹni ilé ọlọ́run ẹ wò nílùú kan bóyá China ní àbí Pakistan téèyàn bá kú wọ́n máa sin ni ó túmọ̀ sí pé ara ti dìbàjẹ́ ara ò jámọ́ kankan ọkùnrin gọ́gọ́gọ́gọ́ ní ilé ọlọ́run òtún wá balẹ̀ ọlọ́run tó wà lára rẹ̀ jẹ́ nítorí pé o ò pàfẹ́ Kristi mọ́ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Àmín Jésù. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Róòmù orí ìkeje ẹsẹ̀ ìkejìléníogún Rome 7:22. Ní inú mi ṣàdùn sí òfin Ọlọ́run nípa ẹni tí inú. Ṣùgbọ́n mo ń gé òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń ba òfin inú mi jagun tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi. tó ń bẹ nínú ẹ̀yà ara mi. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹsẹ̀ ta kà yẹn ló bá nǹkan tí mo sọ yẹn mu o. Ìyá Paul ti ń sùn òun aṣọ nìyẹn tó bá ti fẹ́ dé báyìí ibi póòlù yẹn ló máa tájẹ̀tì láti jókòó á lè forí ti póòlù. Ẹ dìde sókè ìyá Paul ẹ dìde sókè oorun lẹ máa ń sùn ṣọ́ọ̀ṣì lásìkò wàásù kí hallelujah. Ohun tó wà lára yín tó lè jẹ́ kí ẹ kùnà ọ̀dọ̀ Ọlọ́run ẹ ṣe bí Ọlọ́run kọ́ ló bá yín dẹ̀rọ ẹ̀. Kí hallelujah dáadáa. Hallelujah. Esma ayé ti bàjẹ́ kò sí nǹkankan nú ayé mọ́ nǹkankan ṣẹlẹ̀ ní social media láàrin mo sọ fọ́kọ àbúrò mi mo ní bá mi sẹ́yìn kìíní yẹn kí n lè wò ó ọmọ pásítọ̀ níléèwé yín ló ti ṣẹlẹ̀ ọmọ pásítọ̀ obìnrin ó dá kó fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì ó bọ̀ra ìṣòwò ó wọ́n ń bára ẹ̀ ṣe kìíní tó yẹ kóhun àtọkùnrin jọ máa ṣe ó tún wá post ẹ̀ kí hallelujah dáadáa. Ọmọ ẹsẹ̀ sùlù wa mọ́tò kò ní pa yín ẹ ní gbókù ọmọ sin kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ jókòó. Ṣé ẹ rí pé ṣé Ọlọ́run tó pa òfin Ọlọ́run mọ́ lára rẹ̀ ilé ayé ti bàjẹ́ kọjá ibi tá a dúró sí níbi tá a lérò ọmọ ẹni tá a ń porúkọ Ọlọ́run mọ́ ó ti bà iṣẹ́ ìránṣẹ́ bàbá rẹ̀ jẹ́. Iṣẹ́ ìránṣẹ́ bàbá rẹ̀ ti dìbàjẹ́ láti parẹ́. Ó ní ègbé ni fún ẹni tí ohun ìkọ̀sẹ̀ tí ọ̀dọ̀ rẹ̀ wá. Ẹ tẹ̀síwájú sà. Hallelujah. Nítorí náà agbèrè ìwà ẹ̀rí ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ búburú àti ojú kòkòrò tí ń ṣe ìbọ̀rìṣà. Nísinsìnyí ẹ fi gbogbo ẹ̀ sílẹ̀ o ìbínú ìrunú àròkàn ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ ìtìjú ẹ má parọ́ fẹ́nikẹ́ni ìyẹn ẹ̀ṣẹ̀. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ fún wa? Ó ní ẹṣẹ́ àti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀. Every Sunday là ń bọ́ lẹ́ o nígbà bá ti jáde ní ṣọ́ọ̀ṣì àtúgbé wọ̀. Praise the Lord. Hallelujah. A fẹ́ lè sọ yìí pé kò fẹ́ẹ̀ sí èèyàn Ọlọ́run mọ́. Níwájú ọba àwọn ọba tá a máa jí fún ní ọjọ́ kẹyìn. Pásítọ̀ kan wá sí ọ̀dọ̀ mi láti wá ṣiṣẹ́. Ó máa ń ṣe àwọn àdúrà every month yẹn. Ó máa ń ṣe fídíò ẹ̀, ó máa ń post ẹ̀ sí social media. Tí n bá dárúkọ pásítọ̀ yẹn, ẹ máa mọ̀ ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀. Mo fi àṣírí yẹn pamọ́. Àwọn tó lè jẹ́rìí sí ọ̀rọ̀ yẹn lísìn tí n bá fi fóònù sí spíkà wọ́n tó 2 sí 3. Gospel ni ó jẹ́ ẹni tó ní òkìkí ó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi nígbà tó ṣiṣẹ́ lọ́dọ̀ mi yẹn
ojú wa tiẹ̀ máa ń rí tó àwa tá a máa ń ṣiṣẹ́ kákàkiri ó fi fóònù ẹ̀ ó fi nǹkan kan wọn Adéyínká lórí fóònù ẹ̀ pé kádéyínká bá wọn tá a máa ṣípìrì báyìí blue film labájọ lórí fóònù. ó bá rí pele gan bí tí ẹ tètè mọ̀ pé nǹkan tí ìyẹn bá wá bá mi pé CMS ẹ wo kíní yìí ó ní nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dání ó bá ń ṣe ojú fóònù báyìí nẹ́tíwọ́ọ̀kì yẹn ló kí n wò n bá rí mo ti rí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dá tòótọ́ praise the Lord àbí nẹ́tíwọ́ọ̀kì dá. ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí àṣírí aláṣọ funfun má máa bò ní wípé nítorí yúnífọ́ọ̀mù tá a ti dá fúnra wa yìí wọn á ná aláṣọ funfun ni. àwọn tẹ́rì yẹn ní fà wọ́n máa ń tẹ̀ fà wọ́n á ní babaláwo wọ́n á náà wọ́n lólúwo praise the Lord. hallelujah. àwọn òtẹ̀sẹ̀ àṣìṣe rí àfàláṣọ funfun ló ní àṣìṣe. àwọn tí tẹ́bàtẹ̀ máa rí ní sẹ́wọ́n máa gbọ́ ẹni pásítọ̀ kínní kan ló ń ran orí èèyàn tó lè dà. ẹgbọ́n nǹkan tí ẹnì kan sọ pìrìsẹ́ńtà kan sọ fún mi láàrin ọ̀sẹ̀ á ní tó bá tẹ̀ wá fẹ́ lórí èèyàn ó kú mórí ìyàwó ẹ̀ kó o bẹ tàbí kó o borí ọmọ ẹ̀ má bẹ̀ orí olórí górí ọmọ ẹ̀ tàbí tíyàwó ẹ̀ kó o dẹ̀ lọ lò tó kù ní ọgbà ẹ̀wọ̀n praise the Lord. ìfẹ́ Kristi láti pa ọ̀rẹ́ rẹ̀ mọ́ ṣé ẹ rí iṣẹ́ Ọlọ́run tá a gbé dání yìí ó gbà kéèyàn kó apply iṣẹ́ ṣiṣẹ́. nǹkan kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn nísìn ọ̀nà mú ìyá kan ó dàjẹ́ ní nítòsí ọ́fíìsì ọ̀dọ̀ mi bẹ̀yẹn Ọlọ́run ló yọ mí ṣe bí Ọlọ́run jùlì ló bá mi sọ̀rọ̀ ibẹ̀ lẹ́nu kan bá pè mí mo supervise iṣẹ́ mi báyìí gírígírí CMS bolówà mo ní mo wà ṣọ́ọ̀ṣì ó ní máa gbé kámẹ́rà bọ̀ ìyá kan ti dẹyẹ ẹyẹ kan ti dè èèyàn mo ní èmi kì í yá ya jẹ èmi kì í ṣiṣẹ́ àjẹ praise the Lord. àṣẹ náà ló ní kí n má lọ nígbà tó máa tó wákàtí kan lẹ́yìn ẹ̀ Fásulẹ̀ Mákindé débẹ̀ nígbà tí wọ́n interrogate wọ́n rí pé ìyá yẹn ò ń ṣàjẹ́ adìmẹ́nu nìyá mú ọmọ ìyá yẹn ń gbé tòsí ọ̀dọ̀ ìyá yẹn civil servant ni tó ti rìtáyà ó kọ́lé sí kéńtà Olókùúta ó wá ọmọ ẹ̀ wá ó lọ dàdí mẹ́nu ẹ̀mọ́ kíní yẹn bó ṣe máa ń ṣe ẹlòmíì nígbà tó dé àárín òru ní nǹkan bí aago kan ìyá bá ré sínú kòtò ìyá ṣọ́ọ̀ṣì bá sọ pé òun gbẹ́yẹ tó dún gbà ẹyẹ yẹn bá yí padà sí èèyàn nígbà náà wọ́n fẹ́ jẹ́rìí ara ẹ̀ CCTV ló ká gbogbo nǹkan tó ṣe sílẹ̀ wọ́n mú kúrọ̀sì ẹni náà wọ́n fi ń gùn yẹn nígbà tó máa tá aago 12 ẹ̀mí bọ́ lára àyà yẹn. praise the Lord. kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní pé kèfèrí ṣé ń gbọ́ sà kèfèrí ló sọ wípé kátẹ̀wá sọ wípé ìyá yìí ẹyẹ ni ó yí àpadà sí èèyàn kí ló fẹ́ pè é lónígbàgbọ́ fún mú wọnú ìjọ ṣe deliverance fún gbàdúrà fún kó tó sọ nǹkan kan jẹ́ kí ọmọ ẹ̀ kó wà lórí dúró kó máa fetí ẹ̀ gbọ́ Thomas kò sọ pé ṣe ni wọ́n ń sọ sí lẹ́nu inú fídíò yẹn ó yẹ sẹ́pẹ́ ilẹ̀ pa lágbájá ó yẹ sẹ́pẹ́ ilẹ̀ pa tẹ̀mẹ̀dò CCTV kẹ̀ kámẹ́rà gbogbo ẹ̀ síta bá fẹ́ ra CCTV ṣọ́ọ̀ṣì ìtò ní máìkì ní kára gbogbo ohun ẹ̀ wá clear bí pé gbé máìkì sí wọn lẹ́nu kí hallelujah dáadáa. mo ní fídíò ẹ lọ́wọ́ ó wá fi gínígun báyìí ó yẹ sẹ́pẹ́ wọlé pa tẹ̀mẹ̀dò sẹ́pẹ́ wọlé pa ọmọ ogun ẹ̀. ẹ̀yin wòónì ẹ̀yin aríran tẹ́ ẹ bá ríran séèyàn pé èèyàn kan kú ṣé mo máa wá sọ láàrin ìta gbangba pé lágbájá mo lálàá pé ó kú eléwé rẹ ló máa gbàgbé ayé yẹn sí torí wọ́n ló pa kí a lè bẹ̀rẹ̀ dáadáa iṣẹ́ ìtòrí ẹ̀ lọ́sọ̀rọ̀ bí ká máa lọ sílé ìwé kì í ṣe bábà ṣe ríran la ṣe máa sọ o kì í ṣe bọ́lá bá ṣe rán wa ló ṣe máa sọ o kì í ṣe pé kó wá pọn kọjá ààyè débi pé o máa ní kẹ́nìkan lọ́ọ́ ra àgùntàn kó lọ́ọ́ rẹ ewúrẹ́ wọ́n fẹ́ fi bọ̀rí wọ́n fẹ́ fi ṣìyà padà kò sí rú ẹ̀. lẹ́yìn kan bá mi sọ̀rọ̀ kí n lọ ra pẹ́pẹ́yẹ kí n lọ ra àgùntàn màá sọ pé ebi ló ń pa ẹ́ Ọlọ́run mi ti sọ yìí pé nígbà tí Jésù ti dé ohun àtijọ́ ṣe kí ni ó ti kọjá. nígbà mo lẹ́nu jẹ́ mẹ́ta ẹnìkan ní onídìí iṣẹ́ àpàdà mo ní mi kọ́ ikú tó yẹ kí n kú ni bàbá mi ti kú yẹn èmi kò ṣiṣẹ́ rẹ̀ padà mi ìròwó jẹun máa lọ ra pẹ́pẹ́yẹ máa lọ ra àgùntàn kí mo fẹ́ rà fún ikú tó yẹ káwa kú ni bàbá wa ti kú àwọn ò lè kú kan bí kò ṣe yíyè ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ gbèrè kan náà lè wá sí ibi lọ́jọ́ kan
ló ní pé gbàtà fẹ́ ṣe wedding fún àbúrò wa ó ní ẹ má ṣe o tẹ́ bá ṣe ọ̀tá ẹ̀ kò ní rọ́mọ bí ọmọ àbúrò tiwa máa rọ́mọ bí ọmọ tiẹ̀ ní ò ní rọ́mọ bí ṣé kò bímọ ó ní kó má ṣe wedding ọlọ́run náwó sí nǹkan rere ọlọ́run náwó sí nǹkan rere ìwọ ló máa pa májẹ̀mú búburú rẹ ní orí ara rẹ. Praise the Lord. Hallelujah. Ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ayé yìí ẹ fẹ́ ní ọlá ẹ fẹ́ ní ọ̀rọ̀ kọjá kádàrá yìí kọjá òun tọ́lá òun ti kọ̀ fún yín. Mo máa ń rántí ọ̀rọ̀ dáàdì mi kan ìyẹn bàbá mi kì í ṣe dáàdì mi kan bàbá mi gangan Josiah Oṣuẹ̀tàn. A ní tẹ́ẹ̀bà lè tún orúkọ mi ṣe ẹ fi lẹ́ bó ṣe wà. Ìyẹn àkọ́kọ́ àwa ń sọ ọ̀kan lọ́jọ́ kan ó sọ fún CM pé òun sọ fún wọn pé òun ò ní lé láyé ilé òun ti rí lọ́rùn ìyẹn di méjì láàrin látìgbà tí dáàdi mi ti kú going to 16 years báyìí mi lálàá rere. Praise the Lord. Alẹ́ ọjọ́ tẹ́tẹ́ kù kẹ́ni yìí má ṣe kú báyìí ẹ fún mi lówù mo fòwù sí wọn mú mo dálé ẹ̀yẹ sùn síbẹ̀ yẹn ẹ jẹ́ kí mi sùn síbi àwa fi bàbá sáà bẹ́ẹ̀ la ṣe sùn mọ́jú títí di ilẹ̀ fi mọ́ mi lálàá rírí ṣùgbọ́n nígbà tó di sátidé mọ́jú Sunday tó kọjá mo bá lálàá mo rí i pé mo pe nọ́mbà ẹ̀ bí fóònù ṣe wọlé báyìí ẹ mọ̀ kéèyàn tẹ̀ kọ́kọ́ wò pé ta ló ń sọ̀rọ̀ mo gbọ́ pé Ṣẹ́gun mo ti ń wá nọ́mbà ẹ̀ ti pẹ́ mo ní nẹ́tíwọ́ọ̀kì ní òun lọ ó yà kó àrèbílì sínsìn nígbà tí màá dọ́dọ̀ dádì mi kò sọjọ́ tí mo lè rántí pé bàbá mi kú tí bànújẹ́ òkè kún orí ọkàn mi o kí hallelujah dáadáa ọjọ́ tí bá rántí pé mi ní bàbá mọ́ láyé túlẹ̀ ọjọ́ yẹn inú bànújẹ́ lọ́ta mi máa wà ṣùgbọ́n láti ọjọ́ sátidé tó kọjá sí Sunday tó kọjá yẹn ìbànújẹ́ yẹn dẹ̀ lọ ẹni kí ni mo rí ṣé ni mo bá dádì mi lórí irú ṣíà báyìí àwọn ẹ̀ṣọ́ ọ̀tọ̀ méje tọrọ gbà yìí ká bí mo ṣe débẹ̀ ẹ̀rọ àṣàmọ́dẹ̀bálẹ̀ wọ́n bọ̀ mí lọ́wọ́ bó ṣe yójú báyìí gbogbo ẹ̀ṣọ́ yẹn bá jáde síta Ṣẹ́gun nǹkan báyìí ni mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé wàá ṣe fún mi ní màá ṣe ó yá tètè máa lọ mo ní ẹ̀jẹ̀ ń dúró àdúró ó gbọ́dọ̀ dúró ó yá tètè máa lọ tètè máa yójú padà báyìí mo tají inú mi dùn mo wá ń sọ yìí pé bàbá yìí sọ yìí pé òun ò ní lé láyé òun nílé lọ́run àṣẹ lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wòólì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin aríran ọmọ ọ̀fìn tẹ́lẹ̀ náà ni nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kò jinlẹ̀ nínú ayé yín kí hallelujah dáadáa. Ìfẹ́ Kristi láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹ̀yin wòólì ẹ̀yin aríran ẹ máa bá mi mọ́ kì í ṣe pé kẹ́ ẹ máa bá mi wó ṣé láyé yìí ṣé ẹ pa òfin Ọlọ́run mọ́ ṣé ẹ bọ Ọlọ́run mọ́ ni àbí ẹ ń bọ Ọlọ́run wó. Inú ayé ìran láti rí pé ẹlẹ́rìí ọmọ mọ́lẹ̀ sínú pẹpẹ anọ́ọ̀lì mọ́lẹ̀ afàrò kí ló ń pè awọ́rò ta ló ń wọ́rò lè lórí tí Ọlọ́run wọn ṣe kó bá òun wá wọ́rò àbí torí bí sẹ̀sẹ̀ tàtẹ́ gbélẹ̀. Praise the Lord. Hallelujah. Ọlọ́run kò ní kẹ́ báyìí ṣàwọ́rò bí sẹ̀sẹ̀ tàtẹ́ gbélẹ̀ ni òun lẹ̀ ń kóná mọ̀ ẹ ti wá sọ ṣọ́ọ̀ṣì di POS wọ́n á ní POS bíi pé àpolówó POS ní lọ́jà kútọ̀. Praise the Lord. Nítorí pé ẹ̀pàrọ̀ Ọlọ́run mọ́ ni ẹ ti sọ ọ̀rọ̀ Ọlọ́run di POS. Ẹ ti wá mú bí gbẹ́ ń jẹ́ ṣáàjìsì ní báńkì ẹ máa tọ́jú bọ́ ẹni òkè John Okunlọ́wọ́ 200,000 ló ń gbà dọ́dọ́ ló gbọ́dọ̀ mú 20,000 lọ́wọ́ ìdá mẹ́wàá ṣé fẹ́ Kristi nìyẹn. Praise the Lord. Tábání káàtú dáadáa kátú lẹ̀dẹ̀ ibi ìkòkò ó lójú ẹni tó gbọ́dọ̀ sọ̀dá mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì kì í ṣe ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ẹ̀yin àríran ẹ̀yin tẹ́ bá ti lọ wá ṣọ́ọ̀bù kékeré kan báyìí tẹ́ bá ti sọ pé ẹ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ Ọlọ́run tẹ̀ kú wá ṣe kò kú ṣe pé bóyá aago àtọ̀pọ̀ ẹ wo orú ọ̀pá ọwọ́ mọ́mi wa yìí àwọn alágbẹ̀dẹ ń rọrú ètò wádìí tó kù wọ́n á lọ rà ń bẹ̀ wọ́n wá náà lọ́hún pé wọ́n láìsẹ̀ pé lọ́hún pé yìí nǹkan tó ń dààmú wọn rèé nǹkan tó ń dààmú wọn rèé tó bá ti gbọ́ yí pé Olúwa sọ yí pé iṣẹ́ òun ló máa ṣe ó yẹ kó béèrè pé èwo nínú iṣẹ́ ẹ̀ mo fẹ́ ṣe
bóyá ṣe ló ní kó o máa gbálẹ̀ o mọ̀ àwọn jàǹkárí wọ̀rẹ́ bóyá ṣe ló ní kó o máa gbọ̀n o mọ̀ bóyá ṣe lólúwa ní kó o máa tọ̀ kó o lọ máa depo sínú jẹnẹrétọ̀ o mọ̀ owó la ra aago olóyè pa tálọ̀gà tálẹ̀ tó kọ iṣẹ́ ibo lọ́lọ́run ti kọ ẹ̀ ibo ló ti gba ìmọ̀ ibo ló ti gba ẹ̀kọ́. ẹ wá ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì lẹ́bi gẹ́gẹ́ bíi business center ṣé ẹ kọ òfin ọlọ́run mọ́ nítorí ìjẹkújẹ yín ẹ̀yin wọ̀nyí ẹ̀yin òjíṣẹ́ olúwa máa níyàwó 11 12 nígbà tó lóun fẹ́ gbèjà ìyá tí wọ́n pa sínú kòtò náà wárúdè Anthony General ló ní kó gbé kéèsì wá sí Àbújá ìyá tí yóò dé Àbújá rí ó bá dé Àbújá lọ́fẹ̀ẹ́ lófò praise the Lord bóyá nìrún ẹ̀dá Àbújá rí ọ̀fẹ́ lófò ló débẹ̀ mọ́tò ọ̀fẹ́ escort tún tẹ̀lé fọ́ọ̀fọ́ọ̀fọ́ọ̀fọ́ọ̀fọ́ọ̀ ọ̀gbẹ́ lọ sọ́nà Àbújá Anthony General ó lóun ní tírẹ̀sì inú kéèsì yẹn ẹ ṣáà máa gbé bọ̀ ọba ṣáàjì ẹ̀ ní modern case kí ló ń pè modern case ẹjọ́ àpààyàn báwo ló ṣe fẹ́ bọ́ ń bẹ̀ o nígbà tẹ̀lé ọtí wá fẹ́ ṣe bàbá ń bari ládùúgbò yẹn báwọn ọlọ́pàá ṣe wá gbé báyìí bàbá ògùn bá ń bí àwọn ẹlẹ́rìí tún tẹ̀lé wọn láti bẹ̀ ẹ mú dáadáa bí àìṣe ń ṣe nìyẹn. ẹsma kéèyàn tó wùwà kó tó bẹ̀rẹ̀ sí ní kórìíra àyàn ké hallelujah dáadáa ṣé ẹ mọ̀ pé ní ìjọ yìí èmi mọ̀ pé ẹni tó gba tèmi ṣọ́ọ̀ṣì kò pé 25%. ẹnu sùúrù ìyẹn kọ́ ẹ jẹ́ kí n là ṣé ẹ mọ̀ pé ẹ̀bùtọ̀ lóhun fẹ́ mi ní pé mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ mi ìfẹ́ wojú ẹ wọ́n á sọ yìí pé kì í wojú yàn bíbélì làkúkà kò kú ṣe pé Jòsáyà ló kọ́ praise the Lord gbogbo òjò pátápátá ló nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n tí bá ti fẹ́ gorí igi wá síbẹ̀ ọ̀rọ̀ máa bọ́. Gẹ́tì kan tí mò ń sọ ìyẹn bẹ́ẹ̀ ẹlòmíì tó bá ti wá rí i pé bóyá ẹni need prayer o òótọ́ ọ̀rọ̀ ní pọ́lẹ̀ sọ pé o ní ìdìrà padà láti ṣe ṣé yẹ padà tó fẹ́ láti ṣe tọ́lọ́run ló sọ fún ẹ pé kó lọ pẹ̀rọ àbí ò lọ gbé àkáǹtì àwọn bàbá ẹ̀. ó ti ní ìdí ẹran láti jẹ ní ó ti jẹran ti pẹ́ ní ló jẹ ní kọ́lọ̀ rẹ̀ ẹran wà ṣé wà ní bíbélì pé kọ́ ẹran ẹ lọ pẹ̀rọ ìyàwó ẹ̀ fẹ́ jẹran ní ìyàwó ẹ̀ fẹ́ jẹ pẹ́pẹ́yẹ ní ìyá ẹran ti jẹ wọn ti pẹ́ ní kò sínú bíbélì praise the Lord. ẹ fẹ́ yun ẹran pamọ́ ẹ fẹ́ gbé tu ẹran sínú kí tẹ́ ẹ ṣe tọ̀dọ̀ yín lákọ̀ọ́kọ́ ẹni ṣe bẹ́ẹ̀ mi báyìí ó kiri dónọ́ọ̀tì gbẹ̀yìn ó bá ní kọ́lá bá ń gbẹ́ran sínú fírísà kí hallelujah dáadáa cm máa rántí ọ̀rọ̀ yìí máa mi bá kú wá sí yàrá màlẹ́ká ti sọ pé kẹ́ ẹ má jẹran yìí o ọba láti wà mọ́nu yàrá bẹ́ẹ̀ lára ń ta mí para ẹran kúlẹ̀ rẹpẹtẹ yìí mẹ́rin bá bẹ̀rẹ̀ sí ní kúlẹ̀ ẹjọ́ ọ̀nà ẹni bá jẹ́ inú ẹ̀ ó máa kú ó máa mú ní ẹ̀jẹ̀ kájáde ọ ní jọ̀ọ́ má jáde ọkọ mi jọ̀ọ́ má jáde torí ẹni nǹkan ṣe tán màlẹ́ká bá ń tọ́ ó borí ẹran wáyé orí iná eléyìí ní ti màlẹ́ká eléyìí àṣẹṣẹ ni wèrè yóò mi mú praise the Lord praise nínú ìjọ ìpìlẹ̀ Kristi ẹni tó bá mọ nǹkan tó ń ṣe mà kò ní jẹ́ kẹ́ni kọ́kọ́ tọ̀hún jẹ bíbélì sọ pé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó tọ̀ ìjẹ mọ́ nítorí pé àwa ti di títun nínú Kristi praise the Lord bàbá ògùn bá mi mo máa ń sọ kọ́kọ́ sà lídà ìjọ yìí á gbé àpọ́sù ìjọ yìí á gbé ṣubú wàá lẹ́mìí kẹ́mi mi báyìí tàbí kó o sọ ìrankíran kọ́ba ní bojú ẹ̀jẹ̀ nínú ìjọ yìí àwọn alóore àwọn alálà bóyá máa lọ́kọ̀ fọ́wọn tá a máa ń tìta ni ẹ má pè Ṣẹ́gun ẹ má rìnrìn sí o wípé kọ́lọ́hún tó fún ẹ ó ti bá mi sọ kọ́lọ́hún tó rún ẹ sí mi ó ti kọ́kọ́ bá mi sọ. nígbà tí mo wà lórí igi ìwàásù tá à ń kọrin mo wá aago yẹn 12:23 àwọn ògùn ọ̀run sọ̀kalẹ̀ tó bá jẹ́ pé lómi lórí abẹ́ ohun ẹ̀mí kò sí lára ẹ o abẹ́ ṣe kìkìkì ara ló sì ń rìn o wòlíì èké alóore èké ara ló ń rìn o kò ṣe pé ẹ̀mí ti gbé wọ gan o abẹ́ sí ẹ̀mí tí yóò gbé 2 category of ẹ̀mí lílò ló wà praise the Lord 2 category of ẹ̀mí lílò kí ni mo pè é.
ẹ dúró náà ẹ jẹ́ kí n là fún yín ẹ sọ tẹ̀lé mi 2 category ẹ̀mí lílò. Praise the Lord. Ẹ jẹ́ kí n sọ àkọ́kọ́ ẹni tó ń lu ẹ̀mí àti ẹni tí ẹ̀mí ń lò kí hallelujah dáadáa. Ẹni tó ń lu ẹ̀mí àti ẹni tí ẹ̀mí ń lò ẹni tó ń lu ẹ̀mí ò lò Ọlọ́run ò gbé wọ̀ ẹ̀mí yẹn ń láti lò ní. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa. Ó ti rí i pé hallelujah yá dìgún bóyá ayọ̀ nísìn oyin fight àwọn bọ́ìsì bíi 5 wá ṣọ́ọ̀ṣì ó ti wá fọ́ǹpùsì wọn níta ẹ̀mẹ́bẹ́ kò lu ẹ̀mí bọ̀ tó ń bá wọn ṣe kú ẹnu ẹgbẹ́ alóore tó bá rí gbàlejò pọ̀ rẹpẹtẹ òun náà kọ́ sọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀mí ni ẹ̀bẹ̀ òun ló ń lu ẹ̀mí ò lò ṣùgbọ́n ẹni tẹ̀mí ń lò á sọ ń sọkúsọ á mú ní mùkúmù wà mọ̀ pé ẹ̀mí wà nínú eléyìí kò ṣe kó lu ẹ̀mí ara o ìwọ̀n la máa ń dánwò tó máa ń pàṣì ẹ sọ òkúta sápò kí ló wà lápò mi tó bá pè ní bíbélì tàbí pé kánú ẹ gba bíbélì owó ètù lára ẹ̀mí kò sí lára ẹ̀. Praise the Lord. Nígbà tí àwa kéré kọ́lọ́run máa ń dáadáa Adé àti Peter jẹ́ akínyẹ́ ọ̀dá gbogbo oore òkèrè kọ́lọ́run jẹ́ kó kó wá sílé. Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ ti pé àwọn ọmọ ọkọ̀ ìjọ ìpìlẹ̀ Kristi nìyẹn Adigun àjọṣe ni bọ̀dá ọkùnrin náà wà àjọṣe tẹ́lẹ̀ mi kọ́ bá lẹ́mìí bẹ́ẹ̀ àwa ti pín ní gbẹ́ ta ló ti pín ní gumaleka ẹ̀ tún lára. Ẹ wá lu ẹ̀mí rán ẹ wá ń fi búrẹ́dì kó ohun èèyàn lómi ọbẹ̀ la omi ọbẹ̀ tó ti tò jẹ́ bàtàmàlà ẹ wá lu ẹ̀mí kẹ́ẹ̀pì ṣé ọ̀rọ̀ Kristi ṣó ṣe mọ́ yín lára. Irú yìí lẹ máa kú tán máa ṣe pọ́n lálàá o wọ́n rí wòlíì lágbájá iṣẹ́ laṣọ́ dàbí wèrè mọ́ lọ́rùn nígbà tó jẹ́ pé inú ìyà ló wà. Ẹ ti gbàgbé pé tẹ́ ẹ bá kú láyé yìí nǹkan tẹ́ máa lò ní ọ̀run ó kọjá ilé ìtẹ̀fẹ́ lò ní ayé yìí ṣùgbọ́n nítorí àtijẹ yín ẹ ti bà ọ̀run yín jẹ́ ẹ lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ti Kristi mọ́ táyé lẹ́yìn ìwé bàbá yín tó ṣe babaláwo rí oníṣègùn onífàlẹ̀ lọ́gbẹ́lẹ́ fi ń ṣiṣẹ́ wòlíì. Hallelujah. Lójú o. Lójú o. Praise the Lord. Hallelujah. Àwọn tí wọ́n ń ka ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó bá mi ṣíwèé John orí 14 ẹsẹ̀ 13. John 14:23. John 14:20. Jésù dáhùn. Ó sì wí fún un pé. Ó wí fún un pé. Bí ẹnìkan bá fẹ́ràn mi. Yóò pa ọ̀rọ̀ mi mọ́. Praise the Lord. Hallelujah. Kò sẹ́ni tí ó mọ̀ afọ́júmọ̀ ojúmọ̀ yìí pé àwa Kìrìsìtẹ́nì Jésù Kristi la ṣe kí ni o òun la tẹ̀lé. Àwọn Mùsùlùmí tẹ̀lé Muhammadu. Praise the Lord. Hallelujah. Ṣùgbọ́n Ọlọ́run kan ṣo ló kó fàánù àwọn méjèèjì. Praise the Lord. Hallelujah. Ọlọ́run kan ṣo ló kó fàánù àwọn méjèèjì. Jésù wá ń sọ yìí pé tí wọ́n bá ṣe kíní wàá pa ẹtúbẹ̀ yẹn kà mà. Jésù dáhùn ó sì wí fún un pé. Jésù dáhùn ó ń bẹ̀yìn wòlíì ayé yìí wípé. Bí ẹnìkan bá fẹ́ràn mi. Bẹ́ẹ̀ bá fẹ́ràn òun ní tòótọ́. Yóò pa ọ̀rọ̀ mi mọ́. Ké hallelujah ẹ jókòó. Hallelujah. Ké hallelujah. Hallelujah. Fídíò tá a kú ṣe yìí náà gbájé sọ̀rọ̀ yìí a fẹ́ pè ọ̀rọ̀ tó sọ yìí ní agbára ó jẹ́ káwọn wòlíì kọ̀ rí jẹ mọ́ ìgbẹ́ wà rí jẹ ńkọ́. Bíbélì kan ló sọ yìí pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni àwọn ìyàwó aládéwúrẹ́ tí wọ́n bíbẹ̀ ṣé wọ́n tẹ́ pé wọn ò níṣẹ́ ni ẹ̀yin náà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn ẹgbẹ́ yìí kan ló ń ṣe POS ni. Ṣọ́rọ̀ ọ̀yàn ní ká máa kúrọ́ jẹun ni. Ẹ pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́
tara yín nìkan lè ṣe lórúkọ Jésù. Gbogbo àwọn tó ń ba aláṣọ funfun jẹ́ tàbí tí wọ́n ń ta èkó ṣáájú aláṣọ funfun, Olúwa yóò fà wọ́n yọ ní òjijì. Àmín Jésù. Ẹ wà jẹ́ kí aláṣọ funfun kó níyì mọ́ tábà tẹ̀ lọ tí wọ́n tẹ ẹniyàn o, torí kò síbi tẹ́mi òun aṣọ ìdé o. Tábà tẹ̀ ti wọ̀ báyìí ìbàjẹ́ ní òun ìbàjẹ́ ní mi kú ní ìwọ̀ bàtà pa ọmọ Ọlọ́run bá tiẹ̀ lọ nìyẹn. Jésù Olúwa wa. Ọkùnrin tá a lọ káàkiri aṣọ wọn máa ń pọ́n ni, irun wọn máa kún, wọn ṣe dírẹ́ẹ̀dì wọn ò ní dáadáa ṣùgbọ́n wọn ò gẹrun orí wọn. Kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ ò gbọ́ yóò bá mi o. Wọn ò ṣe dírẹ́ẹ̀dì wọn ò ní dáadáa ṣùgbọ́n wọn ò rówó gẹrun orí wọn. Wọ́n máa ń tọrọ owó jẹun ni. Ẹni Ọlọ́run ò bá pè ó máa ń ráre. Ó ní bí ẹni Ọlọ́run pè òun ló yàn. Ẹni tó yàn ló ṣe kí ni o ló ti ṣe lógo ó bá tán. Ìgbà Ọlọ́run ò pè yín, báwo lẹ ṣe ní sọ́fà nígbà tẹ́ ẹ̀ pa ọ̀rọ̀ rẹ̀ mọ́? Báwo lẹ ṣe ní jìyà? Àníkẹ́ ẹ jáwọ́ nù pàlàpàlà tẹ́ ẹ̀ ń ṣe yìí. Ẹ̀yẹ́ ìṣòwò tọ́lọ́run ò fẹ́. Ẹ lọ wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ojú ẹni tó lè lọ sọ́jà láfẹ́wọ́ tàbọ́jà tó kú tàbí kú tọ̀ kó lè wàásù. Bíbélì tẹ́ sọ fún wa nínú ìwé Máàkù orí ìkarìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ kẹrìndínlógún kí ló sọ? Mark 16, 15 and 16. Mark 16, 15 and 16. Ó sì wí fún wọn pé. Ó wí fún wọn pé. Ẹ lọ sí gbogbo ayé. Ẹ lọ sí gbogbo ayé. Kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́. Ẹni tí ó bá gbàgbọ́. Tí a bá sì baptisi rẹ̀ yóò là. Tọ́ba baptisi rẹ̀ yóò là. Ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Aládéwúrà àwọn kọ́tẹ̀ tí máa ń dáṣà nísìnyí inú àwọn wòlíì báàlì yẹn wọ́n á ní àwa ni wòlíì àwa la máa kó yín déwájú ìtẹ́ Ọlọ́run. Ẹni bẹ́ẹ̀ kóyàn déwájú ìtẹ́ Ọlọ́run tí ó ní pásítọ̀tù àbó lè travel láì ní pásítọ̀tù ó máa ní pásítọ̀tù ó máa gba físà wọn ò ní pásítọ̀tù wọn ò ní físà máa lọ fẹ́ dọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ wọn kankan kò mọ́ àbí pásítọ̀ wòlíì tó ní fá ṣọlọ́run. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa.